gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú? Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. KAFTAN television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun yìí lónìí tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kẹta ọdún 2023 èyí ọ̀hún 2023 lẹ́yìn ikú olúwa wa. Ìwé ìròyìn Daily Post kọ ọ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti buwọ́lù ìyànsípò titun àwọn wo ó dínú ìròyìn kẹ́ẹ̀tó gbọ́. Ó dá o lójú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìjọba àpapọ̀ fojú túkùrù mọ́nu olùdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí tẹ́lẹ̀ rí balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn 10 gbáǹkó. Ẹ̀sùn 10 Ọlọ́run má jẹ́ ń ṣèjọba orílẹ̀-èdè yìí Ọlọ́run má jẹ́ ń ṣèjọba orílẹ̀-èdè bòmíì bí ṣe ń sì ní gan-an mo kàn ń wò pé bóò lẹ́nìkan ṣe wàá wò wípé tòun tó kù nìkan wọn máa ṣe agbódegbà fún bàmíjẹ́ fáwọn kan àkọ́dá bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Buhari náà ló ti ṣe bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìpapòdà Rufai ó jẹ́ ǹtọ́ bà nínú jẹ́ ẹ mọ̀ gbọ́ Rufai tọ́jú kìí sì ṣe Rufai tí awuyewuye náà nǹkan lójú ìwé ìròyìn The Guardian ìfẹ̀hónúhàn wáyé bí àjọ INEC ṣe so èsì ìbò rọ̀ nípínlẹ̀ Adamawa Abia àti Enugu. Ohun tó yà mí lẹ́nu ni ti Adamawa ṣé torí pé ojóbìnrin tàbí lè wá fẹ́ fọwọ́ lágbà lójú. ẹ sì má gbàgbé wípé bá a ṣe bẹ̀rù náà la bí ọmọ la bọ́mọ ìbí ò yàtọ̀ ìbí ò jù bí obìnrin Ìdòwú rẹ̀ sì ṣerú ìbejì bá a ṣe bí táyé kẹ́yìn láti bí o àwọn obìnrin ìṣerú fọkùnrin olùrànlọ́wọ́ ni tá a bá lè dá a ṣe Ọlọ́run ò ní dá wọn. Ó sọ bẹ́ẹ̀ nínú Bíbélì ó sọ náà ní Kùránì gan-an kò dáa kí ọkùnrin kan kó wà nítorí náà wọ́n ṣe pèsè olùrànlọ́wọ́ fún un tá a bá lè dá a ṣe tágbára wa bá gbé wípé ká dá yéyìí gbé ká dápò yìí wọn ò ní dó Ọlọ́run ò ní dóbìnrin. bẹ́ẹ̀ni. ẹ má fọwọ́ ọlá gbóbìnrin lójú obìnrin ló nílùú ìjọkùnrin lè dá lẹ́kan tó láìsóbìnrin bẹ́ẹ̀. adùn ló àwọn obìnrin jẹ́. adùn lóbìnrin jẹ́ ẹnikẹ́ni tó bá sì wò pé òun fẹ́ fọwọ́ ọlá gbóbìnrin lójú ó ń tọ̀hún ti kú láì tí ì kú. àmọ́ náà ń ká ṣe ń tọ̀hún. ayíyàbá obìnrin là ń sọ̀rọ̀ rẹ̀ yìí láìsí obìnrin ọ̀dẹ̀ odò láìsí obìnrin ìlú òdùn bọ́ọ̀dì ọ̀bá tiẹ̀ wàá dùn tẹ́bí bí ìgbẹ́ nìlú òrì yìí ayaba láìsí obìnrin kò sọ́kùnrin ayaba ní kíni tí ọba wa sóbìnrin tọ́lọ́wọ́ ọba mi Èdùmàrè dájọ́ kìíní àná níbo làwa yóò ti wáyé ta ni ó gbàṣẹ wa ta ni bàbá àti ta làwọn bàbá wa tí wọ́n bá ní nǹkan pọ̀ tí ó rí irú àwa yìí Ọlọ́run mọ tí ń ṣe ẹ fọ́bìnrin lágbára ẹgbẹ́ obìnrin ti jàjà débì kan ó sì ti ṣẹ́gun lò ẹjọ́ ṣẹ́gun ìdílẹ̀. ẹ wá ń ṣe lala kókó fẹ́fẹ́ pé kí ló ń lè fa lala kókó fẹ́fẹ́ ẹ̀yin ni ọkùnrin yìí ń fún. bẹ́ẹ̀ni. èmi ń tèmi o tí ń fi kú Ọlọ́run má jẹ́ gbèsè yìí wà ìbàjẹ́. èmi gan pàápàá OPEYEMI AMOSUN tí wọ́n fi kú tí wọ́n fi sinmi lẹ́yìn gbogbo ìrìn àjò nínú ayé yìí má jẹ́ gbèsè yìí ìbàjẹ́.
ohun tí ó dé bá mi tí ń fi máa sọ pé ìbàjẹ́ ló dáa Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀. ohun tí yóò dé bá mi tó fi wá sọ pé ìbàjẹ́ ló kù tá a máa ṣe agbátẹrù àti tá a máa ṣe àtìlẹ́yìn fún Ọlọ́run má jẹ́ rí má jẹ́ ó ṣẹlẹ̀. torí tí ẹnu bá jẹ yóò bá pé ojú ó tì. bẹ́ẹ̀ ni téèyàn bá ti jẹjẹkújẹ yọ sọ̀sọ́kúsọ. bẹ́ẹ̀ ni ẹni bá jẹ dòdò kò ní sòdodo. kò ní lè sòdodo. ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ̀ ń jẹjẹkújẹ òun ni ẹ̀jẹ̀ kẹ́ ẹ lé òun ló ń jẹ́ kẹ́ ẹ mọ́ ẹ sọ̀sọ́kúsọ. ìjẹkújẹ téèyàn wà jẹ tí ó wà mú mi máa ń sọ̀sọ́kúsọ ọlọ́mọ fi sí lẹ́nu. ẹlòmíì bó bá ti jẹ lá ẹni ọ̀ máa rẹ ni. yóò máa rẹ ni. ọ̀dà bẹ́ẹ̀ làwọn kan máa dìfẹ́ǹdì kan tí ò ṣe é dìfẹ́ǹdì. bí nǹkan bá ṣẹlẹ̀ tí ó bá dáa ẹ jẹ́ á sọ pé kò dáa tó bá dáa ẹ jẹ́ á sọ pé dáa níbo ni nìkan ni. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ Ganduje náà ló ti sọ pé tó ọ̀rọ̀ kónílégbélé agbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ ní Kánò. ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ olùdúkokò mọ́ ẹ̀mí Kìkì Ọ̀ṣínbàjò nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. ojú ìròyìn Daily Post ló wà. adúpẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ àjọ DSS inú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ìbéèrè mi wá rè bọ́ bá jẹ́ pé ọmọ mẹ̀kúnnù kan ni ó dúnkòokò mọ́ ṣé gbèrú ìgbésẹ̀ ń tẹ́ ẹ ṣe ọ̀dà bẹ́ẹ̀ ṣe ṣàwárí ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọmọ mẹ̀kúnnù kan ni ó ń dúnkòokò mọ́ ṣé gbèrú ìgbésẹ̀ yìí ṣé ṣiṣẹ́ ìdójú àmì bẹ́ẹ̀ ṣe ṣe yìí ṣé ẹ̀ ní dágunlá ṣé ẹ̀ ní sọ pé kò sọ́kọ̀ ṣé ẹ̀ ní sọ pé kò sí pé ní ọkọ̀ ṣé ẹ̀ ní sọ pé kí wọ́n lọ owó wá àti pé kò sí káàṣì àbí kò sí káàṣì èmi ń béèrè ni o àbí ó tọ́ka béèrè ìbéèrè sì ni dáhùn ìbéèrè ló ní dáhùn. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí wọ́n tẹ̀síwájú lórí àwọn ìgbékalẹ̀ Bàdárù Jìgáwá ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí gómìnà báyìí náà ló fọ̀rọ̀ léde ìyún Nàmádì tí wọ́n bẹ́ẹ̀ ṣe pòókàn rẹ̀ nù. lójú ìwé ìròyìn Vanguard Agbu olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wọlé ìbò gómìnà nípínlẹ̀ Taraba borúkọ ẹ̀ ṣe jẹ́ náà bẹ́ẹ̀ ló ṣe wọlé Agbu ó gbú gbogbo wọn ni. nínú ìwé ìròyìn Punch Làwálì ọwọ́ tiẹ̀ náà rí o Làwálì ti PDP ọwọ́ tiẹ̀ náà rí bó ṣe bẹ́ẹ̀ bó ṣe yọ Màtàwálé nípò pé tó èmi ni gómìnà báyìí tí ló dìbò yàn ìpínlẹ̀ Zamfara ló ti wáyé. wípé sit-side policy àbí power of incumbency òṣìṣẹ́ mọ́. ńgbà. ó ti wáyé bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ náà rí láyé Akálà. bẹ́ẹ̀ni. lórí ìdìbò ìpínlẹ̀ ní Zamfara iléeṣẹ́ ọlọ́pàá fa etí àwọn adàlúrú ó fi òfin de ìwọ́de àjọyọ̀ tàbí ìfẹ̀hónúhàn kankan nípínlẹ̀ náà ojú ìròyìn Daily Post ló wà. ọ̀dà bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post lèmi náà wà yíyàn tí wọ́n tún níyàn tí mo jáwé olúborí ìfẹ́ Ọlọ́run ni ìfẹ́ àwọn èèyàn Bauchi sì ní pẹ̀lú Bàlá ló sọ bẹ́ẹ̀ kìí ṣe mi. lójú ìwé ìròyìn Vanguard lórí ìdìbò Àtíkù kí Fani Káyọ̀dé àti Ọ̀nànúgà nílọ̀ lórí ọ̀rọ̀ kò bákùngbé sáwọn ẹ̀yà Ìgbò. ó tọrọ ìpè Amazon bẹ́ẹ̀ni Yorùbá sì ní bí ará ilé ẹni bá ń jẹ èkúté tó ní ìdodo tó lárùn kò sékùté tí ọ̀fẹ́ ní ìdodo kan tó lárùn láà tá a bá sọ fún hurunhurun ẹ̀ kò ní jẹ́ àsùn ká má torí òṣèlú ká máa fa ohun tí ò ṣe é fà lẹ́sẹ̀ ká má máa fi orúkọ òṣèlú ká máa fi dá wàhálà lẹ̀ ká má torí wípé a wà nínú ẹgbẹ́ òṣèlú kan kó máa ṣe bàjẹ́ síbì kan ká má lè sọ̀rọ̀ nítorí pé jẹ́gbẹ́ òṣèlú wa ni èmi gbàgbọ́ wípé àwọn àgbààgbà tí ń bẹ lórílẹ̀ yìí ọgbọ́n ń bẹ lórí wọn ìmọ̀ ń bẹ lórí wọn òye ń bẹ lórí wọn ẹ má wàá já fi ọgbọ́n ìmọ̀ òye tá a ní ká wá dà síbi òṣèlú lọ́nà tí ọ̀dà tán bá pààyàn
kódà kó jẹ́ gbé òṣèlú rẹ̀ bẹnu àtẹ́lù rí i dájú wípé wọ́n ṣèwádìí tí wọ́n sì fojú ẹni tó pààyàn wọ́n fi jófin. àmọ́ kọ́wátì torí wípé ọmọ ìyá rẹ̀ lágbájá ọ̀pààyàn ọ̀dáàbòbò bí wọ́n bá pọ̀ ọmọ ìyá tiẹ̀ ṣé wọ́n fẹ́ wọ́n dáàbò bẹni tó pọ̀ ọmọ ìyá tiẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé bóyá bẹ́mi ṣe ìsì máa ronú ṣá bóyá ronú tèmi ìṣòwò àbátayé mu torí èmi máa rò wípé irú ohun tó ṣẹlẹ̀ sí lágbájá Yorùbá sọ pé oyè tó kàrà àwò yóò kàrà ẹ̀dẹ̀ ó ṣeé ṣe kó kàrà ẹ̀dẹ̀ tó bá bá kàrà ẹ̀dẹ̀ tí à ń kọ́ nígbà tá a bá ti sọ pé ó dáa fẹ́nìkan tó bá bá kan tiwa ṣáà sọ pé kò dáa Ọlọ́run má jẹ́ àríbànújẹ́. ẹ ṣeun nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Sòlúdò náà ló sọ pé àbà ẹ má pààrọ̀ mọ́ mi kẹ́ irọ́ ni o wípé mọ̀nà 3.5 billion naira owó ìpínlẹ̀ wa láti fi ra ìbò lásìkò ètò ìdìbò sí ilé aṣòfin. lójú ìwé ìròyìn Vanguard Peter Obi kọ̀wé ẹ̀sùn sí ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye ìdìbò ààrẹ ojú ìwé ìròyìn ọ̀hún Vanguard ni wọ́n kọ́ síbẹ̀ gàdàgbà. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí wọ́n yà gbẹ́tò òṣèlú tí ń gbójú mi báyìí nígbà tí ẹgbẹ́ òṣèlú kan tí ó máa kí ọmọ ẹgbẹ́ òṣèlú míì àbí ó ṣe dáadáa. eléyìí tí òye òṣèlú bá yé dáadáa ni ìgbẹ́rù ìgbésẹ̀ ọ̀hún. tọ́ nínú ìwé ìròyìn Punch lọ́wọ́ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ sísun ipò ààrẹ sẹ́kùn gúúsù ilẹ̀ yìí iṣẹ́ takuntakun ló ṣe o iṣẹ́ tó o sì ṣe ó jẹ́ iṣẹ́ akíkanjú tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ọ̀hún iṣẹ́ àkọ́nà ń pè bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ẹnìkan tó jẹ́ olóyè ní ẹgbẹ́ òṣèlú APC lọ́kọ̀wé bẹ́ẹ̀ sí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́. láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ló sì wà ó wá kọ̀wé sí Mákindé ti PDP dípò iṣẹ́ takuntakun. pé iṣẹ́ takuntakun ló ṣe wọ́n ní iṣẹ́ takuntakun bá bá ṣe. nǹkan tí takuntakun tí wọ́n fojú rí wọ́n fojú rí náà rẹ̀. wọ́n fojú rí náà rẹ̀. àdẹ̀fín kí ni. àdẹ̀fín fi yẹn. mo rántí orin yẹn nígbà náà lọ́hùn nígbà tí ìpínlẹ̀ Ògùn nígbà tí Gbẹ́ngà Daniel tí wọ́n fẹ́ rí contest fún sáà kejì mo wá compose orin o Ìjẹ̀bú ní ẹ fi ṣe advert rẹ ẹni kí ó ṣe mọ́ ní àdẹ̀fìyàn ó ṣe kí nìkan àdẹ̀fìyàn ọ̀dọ̀ ìyá àmọ́sùn àwọn ọ̀rọ̀ tí èmi náà wá kọ ẹ̀yìn gbà náà lọ́hùn wọ́n ní ẹ bá mi sọ pé adẹ̀tún fìyẹn o adẹ̀tún fìyẹn adẹ̀fìyẹn máa fi lówó lọ́wọ́ adẹ̀tún fìyẹn adẹ̀fìyẹn ní máa fi ṣoríire adẹ̀tún fìyẹn adẹ̀fìyẹn ní máa fi lọ́lá mọ́lá adẹ̀tún fìyẹn ó yá adẹ̀tún fìyẹn o adẹ̀tún fìyẹn. níṣẹ̀lẹ̀ sí àkàn níṣọ̀ọ̀ṣì ṣẹlẹ̀ kan ń bẹ ní òpópónà wọn lè rántí okò òpópónà wọn ní ìmọ̀ ẹ̀kọ́ ní mo ti lọ kọ́ lẹ́nu nígbà tó ń ṣe kọ́nsáàtì wọn gbà á láyé ọjọ́ òun tó rẹwà kéré ńgbà náà nígbà wọn á padà lọ́bẹ̀ lọ́dún kejì tá a ti gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n jó kírísítàsì lára nígbà sọ fún ẹ ni pé ntọ́ ọba ń ṣe má ti torí pé ayé ò rí ọ lónìí tàbí ayé ò yàn kọ́ pàátì ntẹ̀yàn bá ń ṣe lemọ́lemọ́ òun ní mọ̀yàn la tó bá dẹ̀ mọ̀yàn la tán yóò wá di iyì ṣe mọ̀ wípé títa ríro làákọ̀ọ́ ó dìgbà tó bá jiná tán kó tó doge má ti torí wípé òun tiraka kò sẹ́ni tó rí ọ kò sẹ́ni tó yàn án kó wá ṣe bẹ́ẹ̀ pàátì ó lè jẹrẹ o àmọ́ Yorùbá ti sọ wípé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ dópin òun láṣẹ bẹ́ẹ̀ láàyìn láàkìkúṣẹ́ Bíbélì sọ pé láàgbàlà Yorùbá sọ pé láàkìkúṣẹ́ ẹni tó bá ṣe láàbọ̀ tẹ́ntà àgbàlà tẹ́ntà kíkúṣẹ́ ẹni tó bá ṣe láàbọ̀ wọ́n kò ṣe ṣùtì olúwẹ̀ ṣùtì ni wọ́n kì í ṣí ọ. lójú ìwé ìròyìn The Nation àwọn ajínigbé tó jẹ́ ọmọdé gbé nípínlẹ̀ Ondo ń béèrè fún mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi tú ọmọ lẹ̀. kí ni ṣé àbẹ̀yìn pé ẹ bá wa jí gbé. àbí. ṣé ìyá ọmọ lọ́sọ̀ pé tó ẹ bá mi jí gbé o
tó fi wá jẹ́ wípé ọ̀rọ̀ ìjínigbé wá di ohun tí ó wá káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà èmi rò wí pé ó yẹ kí Ọlọ́run ó ṣe wọ́n di ààrẹ orílẹ̀-èdè yìí. àmín. Ọpẹ́yẹmí Ọlọ́run ó ṣe wọ́n di ààrẹ orílẹ̀-èdè yìí. di ààrẹ ní ó jẹ́ prime minister. kò sí wàhálà Ọlọ́run ó ṣe wọ́n di ààrẹ orílẹ̀-èdè yìí mo tún sọ lẹ́ẹ̀kan sí. àmín. Ọpẹ́yẹmí àwọn fojú àwọn kan hàn yín mọ́ gbogbo àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí kí n má di ààrẹ ni o tí n bá di ààrẹ lórílẹ̀-èdè yìí ẹrù di oyin. kẹ́ ẹ̀ ya tètè máa sá lọ Tógò báyìí. ọbẹ̀ ẹ̀ mọ̀ láìkí ẹ̀ kọ́ tètè máa lọ Tógò ẹ tètè tàbí kẹ́ ẹ yíwà padà. ẹ bá kọ̀ tẹ́lẹ̀ yíwà padà Tógò ni ó gbà. nínú ìwé ẹ̀rí fọ́ǹsì láàárọ̀ yìí Sanwó-Olú náà ló ti bẹnu àtẹ́ lu gbogbo rògbòdìyàn gbogbo ìwà apá tó wáyé ní ọjọ́ ìdìbò ó sì pàṣẹ wípé kí wọ́n fi ṣèpín òfin gbé gbogbo àwọn tó hùwà àbàjẹ́ òun. tọ́bẹ̀. n tà ń sọ rè má ti torí pé bóyá àwa ni ẹ ṣe ẹ má wàá sọ lẹ́nu lásán ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ débẹ̀ ẹ ṣeun. Dókítà Ọlámidé ìjọ ti gbọ́ o wípé Peter Obi gan lóyìnbó 2023 kì í ṣe Tinubu. ẹ̀yin jẹ́ láyé ẹjọ́ ti dé. Àṣàrí Dòkúbọ̀ ló sọ bẹ́ẹ̀. Àṣàrí Dòkúbọ̀ ni ẹkùn Niger Delta ẹkùn Peter ló ti wà. bẹ́ẹ̀ni ó ní Peter Obi gan lóyìnbó ó ní kì í ṣe Tinubu. tọ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ ìdí àṣẹ Punch ẹ̀ jáde ẹ̀ka ètò ààbò náà mo ṣe bẹ́ẹ̀ tí mo wà ìwádìí kan náà ló ti fi léde pé èèyàn 17 náà ló pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò ètò ìdìbò sí ipò gómìnà. lójú ìwé ìròyìn News Diary Abubakar kọ èsì ìbò ìpínlẹ̀ Bauchi èyí tí wọ́n kéde pé gómìnà Bala iná ló wọlé lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. inú ìwé ìròyìn Daily Post mi níwà ìpínlẹ̀ Èkó náà mo sì wà jàgínníyòdò náà ló sì dé bá mi ayọ̀ ńlá náà ló dé bá ọkàn mi nígbà tí Sanwó-Olú tí mo gbọ́ pé bàbá ti gbé owó àwọn òṣìṣẹ́ ìjọba ó ti gbé e sókè pẹ̀lú ìdá 20%. bàbá ẹ ṣeun. kọ́mátì ìkéde rẹ̀ pé òun ló wọlé sáà kejì ni. ó dà bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó yìí. àwọn tí wàá ṣòṣìṣẹ́ ìjọba ń kọ́. àwọn tí ṣòṣìṣẹ́ ìjọba ń kọ́. òṣìṣẹ́ ara wọn ni wọ́n. kò sí owó yẹn ọ̀kan wọn. kankan wọn. kí àwọn ọ̀gá wọn náà káwọn náà gbé owó wọn sókè. káwọn náà gbé owó wọn sókè. irú àbáta yẹn ṣòṣìṣẹ́ ìjọba báyìí nísìn káwọn adarí iléeṣẹ́ wa káwọn náà wò kí wọ́n gbé owó wa sókè kò jù bẹ́ẹ̀ lọ. kàn ṣe àwòkọ́ṣe rere. kàn wá àwòkọ́ṣe rere àṣìṣẹ́ ìjọba. bẹ́ẹ̀ni. káwọn aráàlú náà kí wọ́n sì gbé owó wa sókè pẹ́ẹ́lí. kó má wàá jẹ́ pé bí wọ́n ṣe gbé owó àwọn òṣìṣẹ́ sókè pẹ̀lú ìdá 20 yìí sí nǹkan tó wá lọ sókè nípínlẹ̀ Èkó. ibi tí ọ̀rọ̀ àwọn èèyàn máa ń sún mi sí. torí àwọn ọlọ́kọ̀ báyìí sí àwọn ọlọ́jà ìbọn ti fowó kówó oṣù rí. ibi tọ́rọ̀ wọn máa ń sún mi sínú ṣé ẹ gbàgbọ́ nígbà tí nǹkan bá gbówó sókè tí wọ́n gbówó àwọn òṣìṣẹ́ sókè ẹ ní gbé wálẹ̀ nítorí wọn. bẹ́ẹ̀ni. àmọ́ kó wá gbówó wọn sókè pẹ́ẹ́lí díẹ̀ tó sì jẹ́ pé ntí ẹni tẹ́lẹ̀ gan ẹ ti gbé owó ọjà sókè kọjá owó tó wọlé fún wọn. owó tó wọlé wọn wá gbé sókè díẹ̀ tí òtún tó yẹ tí ó yẹ kí wọ́n gbé sókè sí ẹ̀ka ẹ̀ ṣe bí wọ́n ti ṣe kinní kan ẹ bá sì ṣe tán ẹ péjọba. àbí. kọ́lọ́ wọn ṣàánú. àmì. nínú ìwé ìròyìn Daily Post mo wà. Ọpẹ́yẹmí Amosun. ǹjẹ́. jamb tí ń já wọn kan bọ́ tí ń já wọn kan sí iléèwé fásitì náà ló ti kéde ọjọ́ titun eléyìí tí àwọn direct entry tí wọ́n ṣe ìfowókọ́lẹ̀ wọn wọ́n sì sọ àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. mo ti dáríjì àwọn tó dìbò takò mí o. gómìnà Sule Mátàwálé náà Sule Abdullahi Nasara Abdullahi Sule. àwọn náà sọ bẹ́ẹ̀. bàbá làwọn ti dáríjì àwọn. ti dáríjì gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìbò fáwọn tẹ́ ẹ dìbò gbẹ̀mí wọ́n ti wọlé. bàbá ti wọlé. ọlọ́run dáríjì. síbẹ̀síbẹ̀ ọgbọ́dọ̀ dáríjì wọn torí kì í ṣe gbogbo wa láásùn láàkọ̀rí síbi kan náà
kì í ṣe gbogbo wa láṣòṣèlú kan náà táwọn kan bá rí dáadáa mi àwọn kan ò rí àìdá òun làwọn ò fi tẹ̀lé Ọpẹ́yẹmí pé Ọpẹ́yẹmí dáadáa tiẹ̀ rà wá rí ẹlòmíì ó sì rí àìdá Ọpẹ́yẹmí yóò rí dáadáa tèmi yóò sì tẹ̀lé mi kò wá ní àwa ní tìtorí wípé wọ́n rí àìdá mi láì rí àìdá gan-an àwa gan ò ní tẹ̀wájú ẹni tí ọba lógun kò lè lógo torí àìsógun kò sí ohun tí ó yí ọ kúrò níbi tó wà comfortable sí. wọ́n ní wọ́n jẹ́ nìkan bọ́ láti ipò secretary wọ́n jábọ́ ó wá wà nílé fóṣù méjì nígbà tí ó ríṣẹ́ director síbòmí. kábíyèsí Ọlọ́run láti ipò akọ̀wé ní ọ́fíìsì sípò adarí ó wá dìpò adarí mú ẹ̀rí báyìí. tí ọba wá rí ogun ìjábọ́ níbi tó wà kò ní wà nílé kọ́ máa wá kọ lẹ́tà sí iléeṣẹ́ tó ju ibi tó wà lọ torí kò ní ráyè gbogbo iṣẹ́ tí ń bẹ lọ́fíìsì òun ni ó kọ́ bọ́lọ́hún tí mo ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àṣeyọ̀wù lọ́lọ́hún bó bá ṣeré ńgbà míì ẹ pè bí ní í ṣe. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí EFCC náà ló ti fi ṣìkún òfin gbé adarí àjọ NCAA àti àwọn òṣìṣẹ́ míì lórí ẹ̀sùn wípé 2 billion naira èrè ìtọ́jú owó àjẹmọ́nú ni wọ́n pa ń pọ́npọ́. bílíọ̀nù méjì náírà. bílíọ̀nù méjì. ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó nù. ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ni o ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ni o kọ́lọ́wọ́n ṣàánú wa o. ìbá mi lójú ìwé ìròyìn News Diary Sùlùmù fi ìjáwé olúborí rẹ̀ jí Ọlọ́run àti àwọn ènìyàn ìpínlẹ̀ Borno. ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Delta èyí Ọ̀bárẹ́nwórì orúkọ ọ̀hún ó lágbára pọ̀ náà ló ti sọ wípé ó bà mí nínú jẹ́ wípé a pàdánù kábíyèsí yìí. kábíyèsí lọ sí lásìkò bọ̀. wọ́n pàdánù kábíyèsí kan. kọ́lọ́n kí ó tu ìdílé kábíyèsí nínú. àmín àwọn ọba ti dàgbà o. ọdún mélòó. ọba ti dàgbà o 106. ìwálẹ̀ pàdánù kábíyèsí. ní ọgbọ́n tó jẹ́ pé wọ́n ìmọ̀ràn àgbà náà. ìmọ̀ràn àgbà ó ṣe kókó 106. wọ́n ti jẹ kérésìmesì tó pọ̀ gan. ẹ lágara akẹ́. lójú ìwé ìròyìn News Diary kan náà mo ṣe ra o anna kíkéde ìbásánni tẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó wọlé ìbò gómìnà nípínlẹ̀ Kaduna. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí olórin kan ní ìpínlẹ̀ Èkó àti ọ̀rẹ́ náà ni wọ́n sọ pé wọ́n ti pa àwọn òṣìṣẹ́ BDC kan tí wọ́n sì ti fi àwọn ọlọ́pàá ti fi ṣìkún òfin mú àwọn tí ń darí ẹnu ìloro wọn. lójú ìròyìn News Diary náà nìròyìn eléyìí wà ń bẹ̀ tó sọ pé Fubara tó díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wọlé ìbò gómìnà nípínlẹ̀ Rivers. nípínlẹ̀ Rivers ìpínlẹ̀ bàdá wíkẹ́ kọ́nù PDP ní hàn òun lóye báyìí o kọ́lọ́wọ́n ṣàánú wa. nípínlẹ̀ Ìbò mọ̀ wà báyìí wọ́n ní Taraba o wípé àwọn sọ́jà ṣíṣe ni wọ́n yìnbọn pa àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Taraba méjì tí wọ́n sì gbẹ́mìí mì wọ́n láwọn kan wọ́n ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna ń tó ṣẹlẹ̀ gan àti ìmọ̀. níbi ìpòrò gan-an bóyá awuyewuye ló tún wáyé ń bẹ̀ báyìí. wọ́n ló lágbára o wọ́n ní ibùdó àwọn ológun eléyìí tó súnmọ́ INEC headquarter ní òun olóòlù iléeṣẹ́ INEC ní Jalingo ibẹ̀ ló ti wáyé àmọ́ kí ló ṣẹlẹ̀ báyà bàbá dé náà lòdì. tó lójú ìwé ìròyìn News Diary kan náà ni ìròyìn ilé ìwádìí tó pé àjọ lè kéde Dáúdà Lawal tó díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP sípò gómìnà ìpínlẹ̀ Zamfara. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí náà ni mo ti rí eléyìí oníbi tí wọ́n ti sọ wípé ọkọ kan náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ látàrí pé òun ló ṣekú pa ìyàwó rẹ̀. lágbára o kí lè ń fà tó bẹ́ẹ̀. kọ́lọ́wọ́n ṣàánú wa. ìbá mi. olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APGA nípínlẹ̀ Benue Joseph Wayaki Alia tó jáwé olúborí kú oríire. àdúpẹ́ ṣókùn bẹ́ẹ̀. bákan náà ìròyìn eléyìí tó kẹ́yìn níyìí iná ni ẹni tó jẹ́ sọ́tàn ìlú Sokoto ló ti ń sọ fún àwọn mùsùlùmí láti máa wá ìtànná òṣùpá láṣálẹ́ ọ̀la ọjọ́rú. Maria Babiku ya Ramadan
مرحبا بكم يا رمضان مرحبا بكم يا رمضان مرحبا بكم يا Ramadan. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọlọ́run Ọba tí ó tún jẹ́ kárí àwẹ̀ tọdún yìí. Alhamdulillah. Ọlọ́run tẹ́nìkan ò lè dámú ni. Ọlọ́run tí ń sìn bẹ tí ó máa bẹ títí ayé àìnípẹ̀kun ni. Ọlọ́run Ọba Allah. Ó ti wá kọ́ wa. Ó ní a máa gbà àwẹ̀ yìí nítorí pé ó ṣe dandan. Gbogbo ẹ̀yin tẹ́ ń mutí ẹ pa ọtí tí gbogbo ẹ̀yin tẹ́ ń jágbèrè ẹ pa gbèrè tí ó lásìkò Ramadan àti lẹ́yìn rẹ̀ àsìkò tá a wà yìí àsìkò oṣù tó lọ́lá ni àsìkò tó ní gbogbo àwọn nǹkan tó kóhun rẹ̀ wá àwọn oṣù tó yàtọ̀ sí gbogbo àwọn oṣù yòókù oṣù tí ọlọ́lá fi ń tọrọ ọlá sí ni oṣù tí tálíkà fi ń tọrọ pé kó wọn lọ́lá oṣù Ramadan oṣù tó jẹ́ wípé gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń dáríjì ni oṣù Ramadan náà lóṣù tó jẹ́ wípé àwọn áńgẹ́lì àwọn àlùjọ̀nú gbogbo àwọn màláíkà gbogbo àwọn tọ́lọ́run fi ṣẹ́ rán wọ́n máa wá ṣe bẹ́ẹ̀ wọ́n máa wá jíṣẹ́ ní takuntakun nítorí wípé wọ́n mọ̀ wípé nínú oṣù tá a wà yìí oṣù àlùbáríkà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ mùsùlùmí àtẹ̀yin tẹ́ ẹ ṣe mùsùlùmí ẹ̀jẹ̀ àjọ oṣù yìí mọ́ nítorí pé Ọlọ́run ọba wa ọba kan ṣoṣo ni òní ń jẹ́ Allah mo ti wọnú alukurani láàyè ẹ̀wẹ̀ jáde lọ dáwà ṣe kí ni dáwà ṣe kára dé kára tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. ó wà lórí KAFTAN TV amóhùnmáwòrán wa ilé iṣẹ́ tó gọ̀ tí ọ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ ó máa ya ẹ̀nà máa tajé ṣe KAFTAN TV lókè lókè ní ọwọ́ àmàyá ẹsẹ̀ yẹn àmàyá àmàrítajé ṣe àmàrítajé ṣe ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàrítajé ṣe àmàrítajé ṣe. KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tọ́ ẹ káàbọ̀ padà sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ níkànnì KAFTAN television Yorùbá orí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ náà ni a wà láàárọ̀ yìí Samuel Olúbáyọ̀ Ọlámídé ọmọ Mr. Ògúnlékè Apọ́nbékúrẹ́ pírẹsẹ̀ntà MC tó gba skiyaski miskiyaski yàgbéyaski entertaining refreshing and tantalizing dókítà Ọlámídé tó pọ̀ nílẹ̀ fún ojúlówó ọmọ ìyẹlẹ́jà tọ́dọ̀ lóògbé nígboro olúdèrè níjọ́sí ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom world icon of peace èmi náà mú kí n káàbọ̀ sórí ètò yìí wọ́n sì ń sọ wípé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ìbànújẹ́ ò ní dé bá wa gbogbo àwa tí a ṣe bẹ́ẹ̀ tí a jẹ́ mùsùlùmí a kú àmójúbà oṣù yóò ẹ̀ṣẹ̀ yìí ìyẹn oṣù Ramadana. mo kì í mo sì tún lè lọ́gbọ̀n bákan náà pé ẹ kú ìyálẹ̀ta ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ̀ òun Ọpẹ́yẹmí AMOSUN Àlàní Ọ̀kínbàrò náà lórúkọ tèmi ń jẹ́ èmi lọ́mọ máyẹ̀ lóye ọmọ ajísàn babalá ọjọ́ ọmọlówó ní òdòkú ọmọ olówó tí ò lè run láàgẹni ní ọmọ àjòyè gbọ̀ngbọ̀n ọmọ láyà lẹ́yẹ òkè ní bàbá mi ní oúnjẹ àmọ̀kòkò ọmọ láti máa pẹ̀ fọba àwọn ọlọ́mọ lọ́fìn àjàká ọmọ pàtàkì àlejò ọmọ arójòjòyè ọmọ adélé tèjì ẹkú àmúkẹ́gùn báyìí náà ni wọ́n ń kí wọn lé bàbá tiwa tó bá sì ń kú lókè òní sọ pé òun lè jálẹ̀ òkè nítorí pé òkè ribiti ní òjẹ́ kómi ó láàrin ló ti wá já àwọn alágbórí òkè ṣọlá agbórí òkè ṣọrọ̀ ló tá a sì tẹ̀dó sórí òkèrè kò lè farasin káma kí wá pé a kú gbáradì oṣù lámúlá náà yóò bá wa láyé yóò bá wa láàyè yóò sì bá wa lálàáfíà. aláwọ̀ àmì lóko Idris eléyìí tí Ọlọ́run ní kó jẹ́ mùsùlùmí òdodo akíyín káàbọ̀ sínú oṣù lámúlá tó rà ti rí báyìí. a ti rí. Idris lásìkò oṣù yìí dákun má gba oúnjẹ jẹ lọ́wọ́ dókítà Ọlámídé. kó má pa àwẹ̀ ń gbóhùn. má sọ pa àwẹ̀ ń gbóhùn. àbúkò tí ẹ̀rọ wa gbàgbé kó lọ yọ ọ́ nínú. Idris ò lè yọ omi àfáà Idris àfáà gidi ni Idris kò lè yọ omi mu mo mọ̀ yín o. Amalas. èèyàn má lè máa ṣe àlùwàlá kó bomi sẹ́nu. Idris ò lè ṣe bẹ́ẹ̀ àmọ́ lásìkò àwẹ̀ Idris ó gbọ́dọ̀ máa fún mi ní owó sàká ni ó ń pè kọ́ máa yọ sàká fún mi wáyé. ẹ mọ̀ láwọn tí èèyàn lè fún sàká kì í ṣe ẹni tó ní owó òmùmọ̀ gan lọ́wọ́ ni wọ́n fún sàká. ṣé o sọ Idris dákọ̀ lọ fún mi lọ wọ́n á fún mi ní sàká.
Sàká Sàká náà ní fún Sàká. Ó wá kù kankan o Idris ṣé kìí ṣe pé o tún fẹ́ fi abẹ́rẹ́ fẹ́ náà sàárè tọdún yìí. Dọ́kítà máa fẹ́ náà ó ti fẹ́ lè ná fúnra ẹ̀ ní ọ̀fẹ́ wàhálà Idris fine kò sí anybody lè bá mi sọ mo ti conclude. Idris àpọ́n Idris àpọ́n ni tẹ́lẹ̀ ká fi ṣe lámúlánà ìtàn tó bá ṣe lámúlánà ìtàn tó bá wù. Ká máa wò títí ọdún tó ń bọ̀. Nínú ìwé yìí Daily Post ti máa wà láàárọ̀ yìí Idris ó kiri àlà àti òkúlò wa tàn báyìí ní ìsìn ọba ní ìwọ náà sì ni èmi láìkí kí mi wọ́n sọ. Òun náà bó ṣe rí la ṣe sọ bó ṣe rí ni. Bàbá sì ti dàgbà àbá ti dé wọ́n ti máa wọlé 47 báyìí. Nígbà tó yẹ ti ní gbogbo èyí tó ṣe é gbọ̀n. Buhari ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti ṣe ìyànsípò tuntun ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbàgbé Muhammadu Buhari náà ló ti buwọ́lu ìyànsípò ọ̀gbẹ́ni Idris Musa gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ adarí àgbà fún àjọ ilé ìtọ́ pè ní National Oil Spill Detection and Response Agency èyí NOSDRA látàrí wípé wọ́n ní ó ṣe iṣẹ́ takuntakun láàrin ọdún mẹ́rin eléyìí tí ó kọjá eléyìí náà ni ó wáyé nínú ọ̀rọ̀ eléyìí tí Olúṣẹ́gun Ṣógbọ́lá lẹ́ni tí ó jẹ́ adarí ìpolongo fún mínísítà tí ó rí sí ọ̀rọ̀ àyíká nílẹ̀ yìí Muhammed Abdullahi tí ó fi léde lórúkọ mínísítà ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní wọ́n ṣe àtúnyẹ̀ rẹ̀ lẹ́lẹ́yìí tí yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún ní ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún 2023 gẹ́gẹ́ bí ní Agency of Nigeria 9 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ní Musa náà ni wọ́n ti kọ́kọ́ yàn ní ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2019 tí ó sì jẹ́ pé látàrí pé ó ṣe iṣẹ́ takuntakun iná ni wọ́n ti ṣe àtúnyàn rẹ̀ kí baba kó tún máa ṣe iṣẹ́ lọ ní ẹ pé nínú ìwé ìròyìn Daily Post ló wà láàárọ̀ yìí. Ìjọba àpapọ̀ fojú túkùrù mámú olùdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí tẹ́lẹ̀ rí balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn 10. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹta ni wọ́n fi ojú ọ̀gbẹ́ni túkùrù mámú tí ó jẹ́ olùdúnàdúrà pẹ̀lú àwọn ikọ̀ agbésùmọ̀mí tẹ́lẹ̀ rí ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn 10 ṣángílítì eléyìí tí wọ́n kà sí lọ́rùn èyí tó ní ṣe pẹ̀lú wípé ó ń ṣe onígbọ̀wọ́ ó sì tún ná owó lórí àwọn agbésùmọ̀mí ọ̀hún àtàwọn ẹ̀sùn míì tó jẹ́ òbítíbitì mámú iná ni wọ́n mú láti pàṣẹ ẹni tó jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní orúkọ ìjọba àpapọ̀ eléyìí tí wọ́n lọ fi ojú rẹ̀ bá iwájú adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìlú ilẹ̀ orílẹ̀-èdè wa yìí èyí tó kalẹ̀ sílùú Àbújá ìyẹn adájọ́ Yang Eko ìròyìn ọ̀hún náà ló sọ wípé ní ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún tó kọjá iná ni wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lólobó tí wọ́n sì mú ọkùnrin ọ̀hún tí wọ́n sọ wípé kí wọ́n tì mọ́ àtìmọ́lé náà títí tí wọ́n fi máa béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lórí ohun tó ní lọ́bẹ̀ tó fi wà rẹ̀wọ́ wọ́n sọ pé nígbà náà fún 60 ọdún gbáko iná ni wọ́n fún un tí wọ́n sì fi ń béèrè ọ̀rọ̀ lẹ́nu mámú ọ̀hún bákan náà ni wọ́n sọ pé ní oṣù kẹta ọdún tó kọjá ní ọkùnrin ọ̀hún ló jẹ́ ẹni tí ó dúnàdúrà láàrin àwọn tó jí àwọn èrò nínú ọkọ̀ ojú irin láti ìlú Kaduna sílùú Àbújá ní ìgbé tí ó sì jẹ́ pé òun náà ni ó bá wọn dúnàdúrà tí wọ́n fi yọ̀ǹda àwọn kan tí wọ́n fi yọ̀ǹda wọn díẹ̀ tí wọ́n sì gba owó lọ́wọ́ àwọn míì. ọ̀dà gbogbo àwọn tí ó bá dúnàdúrà kó kó wọn wá. bẹ́ẹ̀ni. àbí kó kó gbogbo àwọn ajínigbé ọ̀hún ó gbọ́dọ̀ fojú wọn léde. bẹ́ẹ̀ni. ìjọba àpapọ̀ ẹ wá dákun ẹ má fi ilẹ̀ ẹ jẹ́ kí a fojú ẹni tó bá hùwà ìdá ká fojú ẹ̀ jófin bẹ́ẹ̀ni káwọn tó kùn lè mọ̀ pé àìdá kò ṣeé hù níwà bẹ́ẹ̀ni
torí Yorùbá sọ pé ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. ẹ kójú rẹ̀ orí ohun tẹ́nìkan ò rí rí. ẹ kójú rẹ̀ orí ohun tẹ́nìkan ò rí rí. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari náà ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ikú eléyìí tí ó gbẹ̀mí Rufai. ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari náà ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ ikú jẹun tí ó ba àwọn nínú jẹ́ lórí ikú Hajiya Aisha Rufai lẹ́ni tí ó jẹ́ akọ̀wé àti adarí ìgbìmọ̀ eléyìí tí ó ń bójútó àwọn àjọ àbáraẹnilàbòlú civil defence ilé ọgbà ẹ̀wọ̀n yìí ilé ètò ọmọnìyàn ṣe correctional center tí ó fi mọ́ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ bójútó panápaná àti àwọn tí wọ́n ń ṣọ́ ibodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí immigration board gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ó ń bẹ nínú ẹ̀ka tí ó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí ministry of interior gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ti sọ ó ní ó jẹ́ ohun tí ó ba àwọn nínú jẹ́ látẹnu Malam Garba Shehu náà ló ti sọ ọ̀rọ̀ òun lánàá nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní ẹni tí ó papòdà òun náà ló ṣe iṣẹ́ rẹ̀ lójú àmì lásìkò ìgbà tí ó ń bẹ ní ayé bákan náà ni ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹnlẹ́ òun náà ṣàpèjúwe ẹni tí ó papòdà ọ̀hún gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tí ó fi gbogbo ara rẹ̀ jì lásìkò ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣe iṣẹ́ ìjọba kí Ọlọ́run ọba Èdùmàrè kí ó dá àwọn ẹbí àti ara rẹ̀ sí kí ó sì tù wọ́n ní ọkàn òun ni àdúrà tí ààrẹ àti Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n gbà ńbẹ nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. ìfẹ̀hónúhàn wáyé bí àjọ INEC ṣe so èsì ìbò rọ̀ nípínlẹ̀ Adamawa Abia àti Enugu àwọn olùdìbò ni wọ́n ti ń fi àpàjánu tí wọ́n sì ń fi ẹ̀hónú wọn hàn lórí bí àjọ elétò ìdìbò bó ṣe ń kọ̀ láti kéde èsì ìbò èyí tí ó jẹ́ àbájáde ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta òpin ọ̀sẹ̀ tó kọjá tí àwọn èèyàn sì ti ń kéde wípé ṣé kìí ṣe pé ejò fẹ́ lọ́wọ́ nu tí ó fi mú kí àjọ elétò ìdìbò kó máa sún àkókò tí ó kéde èsì ìbò ọ̀hún síwájú lẹ́yìn tí ìdìbò ọ̀hún wáyé tán èyí náà ni àjọ tí ó wòye èsì ìdìbò àti bí ìdìbò ọ̀hún bó ṣe lọ láti ilẹ̀ aláwọ̀ funfun ìyẹn European Union Election Observation Mission lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti kéde wípé èsì ìbò ọ̀hún iná àná tí ń gbàgbọ́ ni pé àwọn aráàlú tó jẹ́ àwọn orílẹ̀‐èdè Nàìjíríà ni wọn ò fẹ́ nígbàgbọ́ àti ìdánilójúmọ́ pẹ̀lú ìfọkànbalẹ̀ nínú àjọ tó ṣe àgbékalẹ̀ ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà fún tọdún ìyẹn àjọ INEC nígbàtí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lánàá òde yìí ẹni tí ó jẹ́ adarí ikọ̀ òròyé náà ìyẹn chief observer Barry Andrews ni ó sọ wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ní òǹgbẹ ọkàn láti jáde lọ dìbò tí wọ́n sì nífẹ̀ẹ́ sí ìṣèlú àwarawa ó ní síbẹ̀síbẹ̀ onírúurú ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásìkò ìdìbò ọ̀hún o tó sì jẹ́ pé látàrí eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ má jáde láti lọ dìbò lẹ́yìn ìdìbò sí ipò ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ yìí tó wáyé kọjá ní ọjọ́ 25 oṣù kejì ó sọ pé ìbò sípò gómìnà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ iná ló jẹ́ pé ìwọ̀nba àwọn èèyàn iná ni ó jáde èyí tó kéré sí àwọn tó jáde látẹ̀yìnwá eléyìí tó ń pè ní voter apathy bákan náà ni àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn hàn báyìí o wípé ó ṣeéṣe kí àwọn fi ẹ̀hónú hàn kí wọ́n sì jáde láti máa ṣe ìwọ́de káàkiri láti ké sí àjọ elétò ìdìbò nípínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Abia àti ìpínlẹ̀ Enugu wípé ẹ kéde èsì ìbò ẹ jẹ́ á mọ̀ ibi tí ọ̀rọ̀ dúró lórí gan ojú ìwé ìròyìn The Guardian ìròyìn náà ló kalẹ̀ sí. bẹ́ẹ̀ bá wọn oníwèé ìròyìn Daily Post láàárọ̀ yìí kí n dàbí méjì papọ̀ nípínlẹ̀ Kano Ganduje náà ló ti gbéṣẹ́ kúrò lórí òfin kónílé ògbélé eléyìí tí wọ́n pa ní ìpínlẹ̀ Kano ìṣèjọba ìpínlẹ̀ Kano náà ni a ti sọ wípé tó òfin kónílé ògbélé látàárọ̀ dalẹ̀ eléyìí tí wọ́n pa òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ kúrò níbẹ̀ Mohammed Garba ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tí ó ń lọ àti ọ̀rọ̀ abẹ́lé náà ni ó ṣe bẹ́ẹ̀ fi ìdí ìgbẹ́sẹ̀ kúrò lórí òfin kónílé ògbélé ọ̀hún múlẹ̀ ní alẹ́ àná yìí kónílé ògbélé ọ̀hún náà ni wọ́n sọ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pa òfin ọ̀hún látàrí wípé kí àwọn èèyàn kí wọ́n má bàa fi òfin sọ́wọ́
ara wọn látàrí wàhálà eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìgbà tí wọ́n ń ṣe kíka ìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ìgbésẹ̀ láti gbé ẹsẹ̀ kúrò lórí òfin kónílégbélé ọ̀hún iná ní láti lè rí dájú pé àwọn èèyàn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ wájú. Garba náà ló wá ké sí àwọn báǹkì gbogbo àti gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ wọn. Bákan náà nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún wọ́n tẹ̀síwájú lórí àgbékalẹ̀ Bàdárù ẹni tí ó jẹ́ gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Jigawa Namadi náà ló sọ bẹ́ẹ̀ o ẹni tí ó jẹ́ gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn yìí gómìnà ìlẹ́ẹ̀tì Malam Umar Namadi náà ni ó ti sọ yìí pé ìjáwé olúborí ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ eléyìí tí ó wà fún àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ti sọ Namadi nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó jẹ́ abẹ́ṣinkáwọ́ ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfiléde fún abẹ́sígáwọ́ gómìnà Bàdárù Abubakar èyí wọn Àbíbù Nuhu Kila náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn. Ó ní ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Jigawa náà ni ó jẹ́ ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wá sọ. Ó ní gbogbo àwọn èèyàn òun náà lòun dúpẹ́ lọ́wọ́ wọn àti wípé òun náà tẹ̀síwájú nínú àgbékalẹ̀ àti iṣẹ́ ìtẹ̀síwájú eléyìí tí gómìnà Bàdárù tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi lélẹ̀. Bẹ́ẹ̀ bá sì wo inú ìwé ìròyìn Punch bákan náà Lawal náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gba ipò gẹ́gẹ́ bí gómìnà tí ìlú ìdìbò yàn lọ́wọ́ Màtàwálé ní ìpínlẹ̀ Zamfara. Gómìnà Bello Matawalle ti ìpínlẹ̀ Zamfara náà ni ó pàṣánù sí ọwọ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú alátakò èyí People's Democratic Party nínú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá yìí èyí Dáúdà Lawali gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò bí wọ́n ṣe kéde Lawali gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò gómìnà ọ̀hún tí ó sì wá ti di gómìnà tí ìlú dìbò yàn pẹ̀lú ìbò eléyìí tí ó tó 377,726 wọ́n ní ó fẹ̀yìn Matawalle jálẹ̀ yìí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lẹ́ni tóun ní 311,976. Lawali náà ni àjọ INEC náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kéde ní Gizal ní í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún ní àárọ̀ kùtùkùtù òní yìí wípé tó òun ló ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí látẹ̀ni ẹni tí ó jẹ́ aṣojú àjọ INEC ọ̀jọ̀gbọ́n Kachimu Shehu àti kíni ẹ wò ẹ jẹ́ àtẹ̀wájú nínú ìwé ìròyìn Punch. Àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti mú ẹni tó ń dúnkòokò ẹ̀mí Kìkì Ọ̀ṣínbàjò nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n ti mú ọkùnrin ẹlẹ́wọ̀n kan eléyìí tí wọ́n dàpè ní Slim Young Man. Ìyẹn ni pé ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ tí ó ń dànù gbóòrò tó ń da àlàáfíà ìlú ọ̀hún ni wọ́n mú nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri ní Àpápá nílùú Èkó. Ìwé ìròyìn Daily Post náà ni ó jábọ̀ tó sọ wípé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun tí wọ́n sì ń fi mú fílẹ̀ lórí ẹni náà ní pàtó eléyìí tí ó ń dúnkokò mọ́ ẹ̀mí ọ̀kan lára àwọn ọmọbìnrin igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tí wọ́n sì gbọ́ ní alẹ́ ọjọ́ Ajé èyí tó kọjá níbi tí ẹni tó jẹ́ ọmọbìnrin kejì igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀hún ìyẹn Kìkì tó jẹ́ oníṣòwò tí ó sọ wípé ẹnìkan ṣe ni ó ń dúnkokò mọ́ ẹ̀mí òun o tí wọ́n sì jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ọgbọ́n nígbà tí wọ́n dé ọgbà ẹ̀wọ̀n náà ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ ilé tó kọjá lọ́hùn-ún ti ṣe ọjọ́ 12 oṣù kẹta tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn eléyìí tó mú wọn wà níbẹ̀ wámúwámú tí wọ́n sì dúró bí ológun fún wákàtí 72 72 hours níbi tí wọ́n ti ń wá ẹni náà gangan àti ibi tí ó ságọ sí kó tó di pé ọwọ́ wọn tó sì wá padà tẹ̀ ojú ìwé ìròyìn Daily Post inú ìròyìn wà tí wọ́n fẹ́ kà sí i bẹ́ẹ̀ bá wọ́n ní pé wọ́n ti mú báyìí. wọ́n ti mú àdúpẹ́ ṣẹ́rí nígbà téèyàn wà lẹ́wọ̀n tó tún dínkù kò mẹ́mí èèyàn àbí ọ̀fẹ́ pọ́pùlà kọjá ẹ̀wọ̀n tó wà ní. àbí ó túmọ̀ sí pé ọgbà ẹ̀wọ̀n tó wà ẹ̀sùn tí wọ́n fi kàn án tó fi dé ọgbà ẹ̀wọ̀n tó sì ń jẹ ìyà rẹ̀ lọ́wọ́. a jẹ́ wípé ó ṣẹ̀ ẹ́ lóòótọ́. ó ṣẹ̀ ẹ́ lóòótọ́ kò sì tí ì ronúpìwàdà.
nítorí correctional service center ni wọ́n pe ọgbà ẹ̀wọ̀n ní wọ́n ti ìtún ọmọnìyàn ṣe. eléyìí ò tí ì ṣetán láti tán ọmọ ènìyàn rẹ̀ ṣe. ọlágbára pọ̀ wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n òun dúkokò ó tiẹ̀ tún torí kíni gan. kò yé mi o. òun dúkokò mẹ́mí ọmọ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. ó burú jáì irú ẹni bẹ́ẹ̀ bí wọ́n ṣe mú yìí ó fún wọn ní wàhálà o. ó fún ní wàhálà àtọ̀sẹ̀ tó kọjá lọ́wọ́ ni wọ́n ti wà lórí pé wíwá rẹ̀ wọ́n ṣàwò àárín ìlọ́wà sẹ́ẹ̀ àárín ìlọ́wà ibi tó ti tẹ àtẹ̀jíṣẹ́ tí mo fi ń sọ nù pé ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà àfi tán bá fẹ́ ṣiṣẹ́ ni tán bá fẹ́ ṣiṣẹ́ wọ́n mọ nǹkan tí wọ́n ṣe àtẹ̀jíṣẹ́ lásán. báwo wọ́n ṣe mọ̀ pé inú kirikiri ló wà báwo wọ́n ṣe mọ̀ pé àpápá ló wà bó wọ́n ṣe mọ̀ pé ìpínlẹ̀ èkó ló wà. àti tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ àní tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìdójú àmì ihun tí ó fi eléyìí ni ó fi dáwọn èèyàn lójú ohun tá à ń sọ wípé tí náà ò bá láwo kò lè gòkè odò lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí lórí ọ̀rọ̀ àwọn tí ń jí ní gbé tí náà ò bá láwo kò lè gòkè ajẹ́pọ̀ àwọn ológun tí wọ́n jẹ́ gbòógì àwọn olórí iléeṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n jẹ́ gbòógì àwọn kan tí wọ́n ń bẹ nínú ìṣèjọba tí wọ́n jẹ́ gbòógì ni wọ́n ń bẹ lẹ́yìn àwọn kìnìún wọ̀nyí. bẹ́ẹ̀ ni. bí bẹ́ẹ̀ kọ́ ojú wọn ti jó ojú wọn ti jà wọ́n ti bójú wọn jẹ́ tipẹ́. níbo wọ́n ti rí nǹkan ìjà ogun níbo wọ́n ti rí ìbọn níbo wọ́n ti rí gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń jí ìyàn gbé tí wọ́n bá tẹ àtẹ̀jíṣẹ́ wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ṣe bá tẹ̀jíṣẹ́ òun ni wọ́n tẹ̀jíṣẹ́ láfi mọ ẹni tó dúnkokò lásán yìí ká tó bá sọ pé ẹni tó gbẹ̀mí tó gbèyàn pamọ́ wọ́n tún kọ́ wọ́n tún pè wọ́n béèrè owó wọ́n béèrè owó ẹ wá sọ fún mi pé ẹ̀mọ́ ibi tí wọ́n wà àmọ́ kínní kan à ń wá wọn kí là ń wá ohun tí ò sọnù là ń wá kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa. nínú ìwé ìròyìn Daily Post mo ṣe bẹ́ẹ̀ tí mo wà jọjọ́ mọ̀ pé bí wọ́n ṣe yàn mí àti ìjáwé olúborí mi náà ló jẹ́ wípé ìfẹ́ ọlọ́run ni o àti ìfẹ́ àwọn èèyàn ìpínlẹ̀ Bauchi Bala náà ló kéde bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi ìyún sẹ́nitọ́ Bala Abdulkadir Muhammed náà ni ó ti sọ ní àná yìí pé ìyànsípò òun fún ìgbà kejì yìí fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Bauchi náà ni ó jẹ́ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ àwọn èèyàn ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí ó ti sọ ẹni tí àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà INEC náà ni ó ti ṣe bẹ́ẹ̀ kéde gómìnà ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí nínú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún tí a wà ńbẹ̀ yìí lẹ́ni tí wọ́n sọ yìí pé iye ìbò tó ní náà ní 525,280 eléyìí tí ó fi ẹ̀yìn olùdíje ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Air Marshal Sadiq Baba Abubakar tí ó ti jagun fẹ̀yìntì tí ó fi janlẹ̀ lẹ́ni tí òun ní 432,272 vóòtì bí ẹ bá fẹ́ ka ìyókù èyí ń bẹ nínú ìwé ìròyìn Daily Post nígbà tí mo ṣe wà nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún níbi tí Sòlúdò tí ó ti sọ pé irọ́ lágbára ni o wípé mo ná 3.5 billion naira láti tí ó jẹ́ owó ìpínlẹ̀ láti fi ra ìbò ní àsìkò ètò ìdìbò sí ilé aṣòfin àjọjẹ gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo náà ni ó ti sọ pé irọ́ ńlágbà náà ni pé 3.5 bílíọ̀nù náà ni òun náà tí ó sì tún jẹ́ owó ìpínlẹ̀ láti fi ra ìbò lásìkò ètò ìdìbò sí ilé aṣòfin ìpínlẹ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní the International Society for Civil Liberties and Rule of Law Inter-Society náà ni ó ti sọ nínú ìfiléde rẹ̀ fún àwọn oníròyìn láti ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ṣe fi ọkàn tán rẹ̀ èyí board of trustee ọ̀gbẹ́ni Emeka Umeagbalashi gẹ́gẹ́ bí ó ti fẹ̀sùn kan Soludo wípé owó ọ̀hún náà ló kó fún àwọn lẹ́ẹ̀kan wípé kí wọ́n lè fi ṣiṣẹ́ láti lè jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APG APGA náà ni wọ́n yóò ṣe bẹ́ẹ̀ tí wọ́n yóò wọlé ṣùgbọ́n Soludo náà ló ti sọ láti ẹni tí ó jẹ́ akọ̀wé ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Christian Aburime wípé irọ́ ńlá náà ni ọ̀rọ̀ ọ̀hún Aburime tó wá sọ ó sọ kí ni ẹ̀wọ̀n ní ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. Agbu olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wọlé ìbò gómìnà nípínlẹ̀ Taraba
ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọlọ́bùrẹ̀dà People's Democratic Party PDP nípínlẹ̀ Taraba agbọn kẹfà sí náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹni tó wọlé ìdìbò sípò gómìnà èyí tó wáyé ní ọjọ́ 18 oṣù kẹta tá a wà yìí ẹni tó jẹ́ ẹni tó ṣe àkójọpọ̀ èsì ìbò nípínlẹ̀ náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Abdulaziz nígbà tó ń kéde ní òwúrọ̀ tòní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni ó sọ wípé nínú èsì ìbò yìí tó jáde káàkiri àwọn ìjọba ìbílẹ̀ 16 tó wà nípínlẹ̀ náà ó sọ pé agboolé ní àpapọ̀ ìbò 257,926 nígbà tí ọ̀jọ̀gbọ́n Sani Yàyà ti ẹgbẹ́ òṣèlú NNPP yẹn ní Nigeria People's Party tóun ní ìbò 200,277 gẹ́gẹ́ bí ẹni tí ìbò rẹ̀ tún gbé pẹ́ líle kó tó wá di pé ẹgbẹ́ òṣèlú APC ní ìbò tó jẹ́ 142,502 votes nínú ìdìbò náà ó wá kéde agbo gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ́tọ̀ọ́ tí ó sì ní ìbò tó pọ̀ jùlọ gẹ́gẹ́ bí ẹni tó wọlé ìdìbò náà ní wọ́n fẹ́ kà sí ẹ̀rọ sójú ìwé ìròyìn Vanguard tó jáde lórí ọ̀tọ̀ ní. láàárọ̀ kùtùkùtù táwa àbí àti wà ní ìyálẹ̀ tábà ikú tó di wípé a máa lọ lé wa ẹ jẹ́ nǹkan ẹyọ kan ìyàbí bíi méjì sí ká tó máa lọ ní pápápá ẹnìkan tí ó jẹ́ olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yóò sẹ́nitọ́ Adésọjí Àkànbí náà ni ó ti kọ̀wé sí gómìnà Mákindé tí ó ti sọ pé iṣẹ́ takuntakun ló ṣe ó sì kú ìfọmọnìyàn ṣe kódà ó ní irú iṣẹ́ tí gómìnà ọ̀hún ṣe ó ní ó jẹ́ iṣẹ́ tí kò ṣe bẹ́ẹ̀ wọ́pọ̀ ó ní gẹ́gẹ́ bí ó ti tẹ̀síwájú láti wà lẹ́yìn wípé ààrẹ náà ló gbọ́dọ̀ wá láti ẹkùn gúúsù ilẹ̀ yìí ó ní kódà ó ṣiṣẹ́ débi wípé ẹgbẹ́ òṣèlú APC náà ni ó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé gbogbo àwọn aṣòfin àgbà mẹ́tẹ̀ẹ̀ta náà ni ẹgbẹ́ òṣèlú APC tó kó ṣùgbọ́n nígbà tó di ìbò gómìnà òru àti àwọn aṣòfin rẹ̀ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n na ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìnàkúnà gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní ó yàtọ̀ lára àwọn gómìnà eléyìí tí ó ti wà bákan náà ni wọ́n ti sọ wípé ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe kí ni Sanwó-Olú náà ló sọ wípé gbogbo ẹnikẹ́ni eléyìí tí ó bá lọ́wọ́ nínú jàgídíjàgan lásìkò ètò ìdìbò sí ipò gómìnà ó ní wọ́n gbọ́dọ̀ fi ṣìkú òfin kí wọ́n fi gbé Babájídé Sanwó-Olú náà ló sọ bẹ́ẹ̀ tí ẹ bá wá fẹ́ kà ẹ lọ wo inú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí kó tó di wípé a wà lọ pátápátá Peter Obi ó ti wá kó ẹ̀sùn lọ sí tribunal báyìí wípé tó òun rèé o ẹ bá wa dájọ́ yìí èmi mo jáwé olúborí àmọ́ ẹni tó wà ń kó kẹta àmọ́ wọ́n gbà á lọ́wọ́ mi màgòmágó wà bí òṣìṣẹ́ àwọn ìgbìmọ̀ ọ̀hún náà wọ́n máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí àjọ kan sì sí bí wọ́n ṣe sọ wọ́n ní nínú ètò ìdìbò tó kọjá tí à ń sọ yìí wọ́n lé èèyàn tí ó tó èèyàn tó tó 27 náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn ó jẹun tó bà nínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ṣe sọ nínú ọ̀rọ̀ tiwọn SB Intelligence náà ni wọ́n pe ara wọn ká máa tẹ̀wájú. ó dà bá ṣe ní mọ́ lórí ètò ǹjẹ́ ti gbọ́ fún ti tòní títí ìgbà míì tá a tún máa pàdé káyọ̀rọ̀ aláyọ̀ ká pàdé nílé ànídọ́lódì ara wa Ọpẹ́yẹmí Àmúsàn ní Ọ̀kínbàrò náà ló ń dágbére pé ire o. Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé apọ́nfikù wẹ́rẹ́mì sẹ́ńtà èmi náà mò ń dágbére pé ká tún fi ire àti ayọ̀ pàdé lọ́la lágbára Ọlọ́run bá mi ìmọ̀ràn ìbànújẹ́ òní bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan ó ṣe kí ni o ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́. ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN TV Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì KAFTAN TV gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo 11 àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN TV Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. Olékenkà. KAFTAN TV Yorùbá. ṣàfojúsùn ayé.